lórí ọ̀rọ̀ ikú Mojísọ́lá Àwésù, adájọ́ ti ní káwọn afurasí tó ṣekú pa padà sẹ́wọ̀n lẹ́yìn tí agbẹjọ́rò wọn kò wá sílé ẹjọ́. Onídàájọ́ Ibrahim Yusuf ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ti pàṣẹ pé kí àwọn afurasí 7 tí wọ́n lọ́wọ́ nínú ṣíṣekúpa Mojísọ́lá Àwésù tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga onímọ̀ ìlera tìpínlẹ̀ Kwara tó wà nílùú Ọ̀fà, ìyẹn Kwara State College of Health Technology ṣì máa wà lẹ́wọ̀n báyìí ná. Èyí wáyé lẹ́yìn tí agbẹjọ́rò fún olùjẹ́jọ́ 5, ìkẹfà àti ìkeje kò wá sí ilé ẹjọ́. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rí lọ́jọ́ òní yìí tí agbẹjọ́rò olùjẹ́jọ́ 1 àti olùjẹ́jọ́ 4 kò sí níkàlẹ̀ nígbà tí ọ̀kan sún kan ẹjọ́ náà, ìyẹn lọ́jọ́ 3 oṣù kejì. Àwọn afurasí gbòógì Adébáyọ̀ Joshua Happiness àti Tìmílẹ́yìn Kọ́láwọlé nìkan ni wọ́n jù sẹ́wọ̀n lọ́jọ́ ọ̀hún. Àìsí níkàlẹ̀ agbẹjọ́rò fún olùjẹ́jọ́ 5 àti ìkẹfà tó ń ti ìkeje lọ́jọ́ Ajé ni kò dùn mọ́ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà nínú, tó sì pàṣẹ pé kí wọ́n lọ da gbogbo àwọn afurasí méjèèjì ọ̀hún sí ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 4 oṣù kẹta tí wọ́n tún sún ìgbẹ́jọ́ náà sí. Adébáyọ̀ Joshua Happiness àti Tìmílẹ́yìn Kọ́láwọlé ni afurasí gbòógì tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n gbìmọ̀pọ̀ ṣe okùnfà ikú Mojísọ́lá Àwésù lọ́jọ́ 9 oṣù kẹjọ ọdún 2024. Bákan náà ilé-ẹjọ́ fẹ̀sùn kan Happiness àti àwọn òbí rẹ̀ Adébáyọ̀ Adéníyì àti Bùkọ́lá Adéníyì pé wọ́n ṣokùnfà bí àwọn ẹ̀rí pàtàkì lórí ẹjọ́ náà ṣe di àwátì, èyí tó pè fún ìjìyà lábẹ́ òfin ìpínlẹ̀ Kwara tọdún 2006.